fẹ́ nínú àwọn tí wọ́n ń wò wá lọ́wọ́ kan máa bá mi ṣe àmì. Ní agbára Ọlọ́run ilẹ̀ Yorùbá, ogun kógun tí ó borí ẹ̀mí wa, tá a fi tí màá wa àti ìbéèrè wa tó fi di ẹyọ kan, Ọlọ́run mi bá mi gbé dìde. Ìyàkíyà tí ó jẹ wá tá a fi lè béèrè fún ẹ̀tọ́ wa, Ọlọ́run mi jẹ́ kó ṣẹlẹ̀. Ohunkóhun tí yóò dá ọ̀fọ̀ sílẹ̀ láàrin wa tá a fi káwọ́ gbéra pé ìwọ Ọlọ́run ǹjẹ́ tá a bá mọ ibi tá a ń lọ sáàdẹ̀ nípa ibi tá a ti ń bọ̀ báyìí tá a fi béèrè fún nǹkan tá a ti tọ́wọ́ òní tó dùn mọ̀ràn mọ́ wa lẹ́nu tó sọ wá di ìlú mọ́ káàkiri àgbáyé tí wọ́n á fi ẹ̀tàn gbà lọ́wọ́ wa káàdùn wá di alárìnkiri báyìí káwá fi jápa sẹ́ńtà. Ọlọ́run mi jẹ́ kí ọ̀fọ̀ náà jẹ́ kó ṣẹlẹ̀. Ohunkóhun tí ó mú epo lítà kan di 5,000 per 1 litre ní ilẹ̀ Yorùbá àti káàkiri ìlú tí wọ́n fẹ́ fi wá lọ́rùn sílẹ̀ kí Ọlọ́run kó jẹ́ kó ṣẹlẹ̀. Ohunkóhun tí ó mú túbù iṣu ẹyọ kan tí ó mú di 10,000 tí ó mú ráìsì àpò di 500,000 tí Ọlọ́run kó jẹ́ kó ṣẹlẹ̀. Ohunkóhun tí ó mú wa tí ó jẹ́ pé yes nílé ìlú ẹ̀ máa rárá láti máa wá ọ̀nà àbáyọ sí ayé wa, Ọlọ́run Yorùbá ó jẹ́ kó ṣẹlẹ̀. Àníṣe ìyà tó ń jẹ wá lọ́wọ́ rẹ̀ ìbádáwọ̀ ẹ̀ padà ìdáwọ̀ ẹ̀ jẹ́ kó máa tẹ̀síwájú títí tá a fi mọ nǹkan tó jẹ wá tó tọ́ sí wa tá a fi béèrè fún ẹ̀tọ́ wa, Ọlọ́run jẹ́ kó máa tẹ̀síwájú. Àwọn gbogbo àwọn tó ń fi wá nínú ẹ̀mí tó jẹ́ pé ogun ń jà wá lójú ayé tá à ń rí ogun tó ń jà wá lójú ayé tá à lè lo ogun tá à lè lo odò tá à rò jẹjẹ tá à rò owó ná tó jẹ́ pé ogun físíkà ni tán wá gbé wa lọ sínú spiritual tán ní ká máa gbàdúrà. Ìwọ Ọlọ́run alógun físíkà yìí iṣẹ́ tó ń gbani padà nínú ogun ẹ̀mí, Olúwa jẹ́ kó tẹ̀síwájú. Àníṣe lásìkò tá a wà yìí iṣẹ́ ohunkóhun tó jọ méèdì àyèdè tí ó ṣẹlẹ̀ táwọn ọjọ́ bá ilé tó gẹ́ ẹ jẹ́ ká padà sí orísun wa, Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀. Ṣé ní ogun mẹ́tẹ́ẹ̀sọ látàárọ̀ yìí ẹyọ kan báyìí ò ká mi lára o. Jẹ́ ìgbọ́rọ̀ mi. Èmi mo parí àdúrà mi sí ní òye dára ẹyọ kan báyìí ò ká mi lára. Epo ò tí wọn o. Mo ń gbọ́ pé lókun state náà ti ràn 2,000 ní ìlú kan ti ràn. Ṣé yẹn wá wọn mọ́ ni? Àníkẹ́kọ̀ọ́ 1 litre kó di 5,000. Ìgbà yẹn la tó ń súnmọ́ bẹ́ẹ̀ kí túbù iṣu kan kó wọ́n kí gbogbo ẹ̀wọ̀n gbogbo because ẹ̀yin lẹ sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò bá ṣèdí àbí gọ́ọ̀mẹ̀ntì bá ṣèdí bẹ̀rẹ̀ àfilẹ̀ kì í sí gọ́ọ̀mẹ̀ntì lòdì òun tó mọ gbọ́dọ̀ fi ṣe lẹ́kọ̀ọ́ ilẹ̀kẹ̀ ti dojú tó fi tù sẹ́ tó jẹ́ pé wọ́n ti ṣe allocation àwọn òṣìṣẹ́ dẹ̀ ń gbowó lọ kí wá lórí táwọn arọ́gbọ́n yẹn sì à ń sọ pé nǹkan ò jọra wọn aṣọ funfun àtàṣọ dúdú àtàṣọ pupa ẹ sọ bí wọ́n ti jọra wọn náà wọ́n jọra wọn náà so ó ń sìn bẹ́ẹ̀ ọgbọ́n tá fi wá lùlù èkó yẹn kí wá lórí tàbí lùlù federal. That is to say, ó ti kọjá control. Ìjọba bó ṣe dìṣẹ́ ìjọba ìlú yẹn kò kí Jésù sọ̀kalẹ̀ kánábì yìí sá sọ̀kalẹ̀ kò sí nǹkan tó máa dánwò ní wọ́n létí ìta ní gbogbo wa láàmọ́ ṣùgbọ́n ogun tí ó gbé wa débẹ̀ wọ Ọlọ́run jẹ́ kó dìde. Ìgbà yẹn látó máa mọ̀ pé wọn kì í ṣe dáàmù nígbà ẹ̀rùn ìgbà òjò náà máa ń ṣe dáàmù because ẹ bá ṣe dáàmù nígbà ẹ̀rùn mọ ibi tó máa gbà kọjá nígbà tí òjò bá dé. tó ń sìn báyìí àti ń rí gbogbo ẹ̀ ń sìn fa lára wa ẹ jẹ́ kí á parapọ̀ ibi tá à ń lọ ìbéèrè wa kó ṣọ̀kan ogun náà tí ó wà á lé wa débẹ̀ Olúwa pè dìde Ọlọ́run Yorùbá pè dìde ọmọ abẹ́ tó bọ̀.